Ọlọ́run wí bẹ́ẹ̀ ẹ ò lè bá mi ṣá it's just by his grace. Ẹ̀yin tèmi ẹ̀yin tọpẹ́yẹmí ẹ káàbọ̀ sórí ìkànnì ọpẹ́yẹmí ọmọ adé tv. Mo tún ti mú wá mo tún ti dé bí mo ṣe máa ń dé gẹ́gẹ́ bí ìṣe mi. Èwo ni mo mú wá lọ́tẹ̀ yìí. Ẹ máa wò pé ọpẹ́yẹmí bolo ti gẹ́ẹ̀tì vibe yìí. Ọpẹ́yẹmí bolo eléyìí tí ń bọ̀ ọpẹ́yẹmí ò sọ eléyìí fún wa tẹ́lẹ̀. Àpò ìpadàbọ̀ Abidjan ni kò dẹrùn. Mo lérò pé màá lè máa upload ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ hopefully mo ń lérò kí Ọlọ́run kó fún mi ní ipàtà agbára. Àmọ́ kí n tó lọ deep orin tí mo gbọ́ wọlé Olódùmarè ti nice ni. If you listen to that music and you don't get move ọmọ ó deep gan ó deep yeah. Gbogbo ibi tí mo bá ń lọ máa ń dòwe eré ní tèmi eré ní mo yàn yeah. So ẹ̀yin tèmi mo máa fẹ́ràn kí n máa gbọ́ orin nice náà but tí n bá ti gbọ́n bẹ́ẹ̀ mo like kí n máa fi eléyìí ṣe kíni kí n fi eléyìí ṣe ìrànlọ́wọ́ fún wọn torí wípé ẹ̀yin tí ẹ bá mọ̀ wọn àbẹ́yìn tí ẹ bá ti gbọ́ orin ẹ lọ gbọ́ so mo máa kọ title àwọn orin yẹn sí ìsàlẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi ẹ máa wò pé kí ló dé kí nìdí tí mo fi mú kíní ilé wa mo wò pé eléyìí rọrùn láti jókòó sọ̀rọ̀ èmi tó jẹ́ wípé ní kékeré mi newscaster aka ìròyìn ni mo fẹ́ dì ṣùgbọ́n orí ló mọ bí tẹ́sẹ̀ ń bá ní rè. Mo fẹ́ máa gbìyànjú láti má máa sọ èdè Gẹ̀ẹ́sì tí n bá ti ń sọ èdè torí pé àṣà wa ìṣe wa a gbọ́dọ̀ máa gbé lárugẹ wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa dá wa mọ̀ gbogbo ibi tá a bá wà wípé ọmọ Yorùbá lélẹ́yìí ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrì ọmọ káàárọ̀ òjìrì òun lélẹ́yìí bó tiẹ̀ wulẹ̀ jẹ́ wípé mo ní àmì ìdánimọ̀ lójú gàdàgbà wípé ọmọ ilẹ̀ Yorùbá ni mí àmọ́ a tún gbọ́dọ̀ máa gbé àṣà wa lárugẹ. Eléyìí tí mo mú wá fún yín ẹ máa wò pé Ọpẹ́yẹmí bolo ti rí wọn èmi lẹ ń béèrè lọ na for this internet wey everyone dey now now you go get the story you go get the gist. Eléyìí tí mo mú wá tẹ́ bá ti gbọ́ rí eléyìí ká màmá wọn. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n sọ wípé ṣẹ́rí lórí live video ní níjọ́ náà in fact láìpẹ́ mo screen record àmọ́ mi ní gbé jáde fún yín àmọ́ tẹ́ bá fẹ́ jẹ́ kí n mọ̀ náà abala ìrànsí nísàlẹ̀ lẹ́ni yẹn bá wa ló bá sọ wípé òun ìyàwó òun ọ̀rẹ́ òun bá ìyàwó òun sùn pé ó náà dẹ̀ ṣe kí ni òun make sure òun gbìyànjú òun rí wípé òun rí dájú wípé òun náà bá ìyàwó ẹ̀ sùn àmọ́ nǹkan tèmi wá fẹ́ mú jáde ńbẹ̀ ọ̀tọ̀ ni ó kẹ́ máa gbọ́ o ẹ máa gbọ́ tèmi ẹ máa tẹ́tí sí mi àwa obìnrin torí ẹ̀ ló ṣe jẹ́ wípé tí àwọn ọkùnrin wa boyfriend mi ọkọ ni tí wọ́n bá ti rí ẹ pẹ̀lú ọkùnrin mi wọ́n ti mọ̀ wípé ọkùnrin yẹn kò sí ó máa gbà sí fún ẹ torí wípé ìwà tí gbogbo wọn jọ ń wù ni ó dàbí pé mo ti ń sọ̀rọ̀ yá mọ́ confam ni mo ń sọ fún ẹ òótọ́ ni mo ń sọ fún ẹ wọ́n tó bá ṣì ní nínú marriage àbí ò tí ì ní experience àbí ìwà àti sweeter ìwà àti dáàdì yín àwọn ẹ̀yin àti dáàdì yín kì í jókòó kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa àbí kẹ́ máa gbọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ òun lèmi ń gbé fún yín yìí yes confam ni. Ọkùnrin yìí bọ̀dá ìwà yìí wọ́n sọ wípé àwọn onítransporter làwọn transport wọ́n máa ń wa ọkọ̀ láti ilẹ̀ Nàìjíríà lọ sí Kòtónú lọ sí káàkiri ó máa ń rìnrìn àjò lọ sí ọ̀nà jíjìn tó jẹ́ pé ó máa jáde nínú ilẹ̀ Nàìjíríà. Ìyàwó tó wá fẹ́ níbi tó ti ń lọ káàkiri yẹn náà ló ti mú ọmọbìnrin yẹn bọ̀ àwa dá filẹ̀ sílé a máa ní kí ọ̀rẹ́ òun máa bá òun ṣọ́ ọ̀rẹ́ tó ń ṣọ́ ọ̀rẹ́ dè pọ̀npọ̀npọ̀n àwa ní pé ó ti ń ṣe ó ti pẹ́ bọ̀dá yẹn náà ló sọ bẹ́ẹ̀ bọ̀dá tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ló sọ bẹ́ẹ̀ wípé wọ́n ti ń ṣe tipẹ́ bọ̀ wọn ò mọ̀ wípé torí wípé tóun bá ti kúrò ní ìlú kan bọ́ sí kan òun máa update ẹ̀ sí orí Facebook òun ìyẹn kí ló ń pè náà ẹ má jẹ́ ń waste time lórí yẹn má jẹ́ ń gba àkókò yín lórí yẹn so ọ̀rẹ́ òun àti ìyàwó òun yẹn wọ́n ti mọ̀ ìgbà tóun máa dé ìgbà míì kóun máa pè wọ́n gan wọ́n ti mọ̀ torí pé òun náà ti upload ẹ̀ ó ti update wọn lórí Facebook ó ní jọ yẹn bóun ṣe wálé nìyẹn lòun bá sọ bẹ́ẹ̀ ní sísọ tóun ò sọ òun bá ọ̀rẹ́ òun tó lóte sórí ìyàwó òun báyìí ni oní ọdún òun ọ̀rẹ́ òun sáré jáde
sáré lòun bá wò pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣáà ní pé ìyàwó ṣáà ní mọ̀ pé owó náà máa ń fóun lẹ̀ ó máa ń ṣe kinní kan máa ń ṣe gbá kan ó dẹ̀ máa ń ṣe kinní ẹ̀ dáadáa fóun ó ní pé òun lè sùn mọ́jú lédi yẹn náà lè sùn mọ́jú ọmọbìnrin náà lè sùn mọ́jú ẹ má bínú wípé àwọn ọmọbìnrin yẹn ó sunkún tílẹ̀ fi mọ́ ni òun ṣáà ní pé kó máa lọ ó ní òun náà lè sùn mọ́jú torí pé kó máa wá jẹ́ pé ó máa gbọ́n òun pa àbí nǹkan kan wípé ọ̀rẹ́ òun yẹn ṣá òun àwọn pa kí lóun lè fi san ẹ̀san oore tó ṣe fóun yìí ó ní òun ṣáà fi ọmọbìnrin yẹn lẹ̀ pé kó padà lọ sí ìlú wọn pé òun ò lè fẹ́ mọ́ àmọ́ ńgbà tí ìyẹn ti wá lọ ọkàn òun ò kúrò lára ọmọbìnrin tí òun fi sílẹ̀ torí wípé òun nífẹ̀ẹ́ gidi gan àmọ́ òun ò pé òun fẹ́ san ọ̀rẹ́ òun ní ẹ̀san nǹkan tó ṣe fóun fẹ́ gbẹ̀san ṣẹ̀san rẹ ni àbẹ̀san ṣàfẹ́san lẹ́san òrìṣà ẹ bá gbọ́ tèmi ó ní òun fẹ́ gbẹ̀san padà ṣá ó ní bóun ṣe bẹ̀rẹ̀ látòrí ìyàwó tiẹ̀ náà nìyẹn lòun bá ṣe kíni òun bẹ̀rẹ̀ sí ní ra nǹkan fún ìyàwó pé ẹ̀yin ẹ mọ̀ pé àwọn obìnrin ẹ bá ti ń ra nǹkan fún ẹ máa gẹ́ ní attention wọn ríra nǹkan tó ń ra nǹkan fún báyìí òun ṣe pé torí ara ẹ̀ yọ̀mọ̀yàn wípé ara lady yẹn ara ìyàwó ọ̀rẹ́ ó yọ̀mọ̀yàn òun ni mo ṣe ń sọ wípé àwa obìnrin kí a máa ṣọ́ra ọkùnrin á máa rí ẹ ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ọkùnrin á máa rí obìnrin wọ́n á máa rí wọ́n lè rí fọ́dún 7 ọdún 5 ọdún 9 torí wípé kí ni wọ́n fẹ́ gba nǹkan tó wà lábẹ́ ẹsẹ̀ méjèèjì bí bọ̀dá wa yìí ṣe sọ wípé báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ra nǹkan fún obìnrin yẹn nìyẹn pé ọmọbìnrin yìí ò dẹ̀ ń ṣèyàn bẹ́ẹ̀ pé ẹni tó ná yàyà tó ṣe kínní ni ó ní àmọ́ wípé oró tó dá mi ni mo dá ẹ lòun fẹ́ fi ṣe òun máa gba ẹ̀san ó ní òun ṣáà ń rà fún ọkọ ẹ̀ ò mọ́ òun wàá mọ̀ bóyá ó ń sọ fọ́kọ àbí kò sọ fọ́kọ ó ní bó ṣe di ọjọ́ kan ní ó ṣe pé òun nìyẹn ló bá ní pé ọkọ òun ṣọ́kọ òun wà lọ́dọ̀ ẹ̀ lòun bá ní pé ọkọ ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí irọ́ ni kò sọ́kọ lọ́dọ̀ ẹ̀ kò sí ọ̀rẹ́ bọ̀dá wa kò sí lọ́dọ̀ ẹ̀ bọ̀ torí pé ó ti ní hidden agenda nǹkan tó fẹ́ ṣe ló fi sọ fún un pé ọ̀rẹ́ òun wà lọ́dọ̀ òun ó ní bí ìyàwó ọ̀rẹ́ òun ṣe ń bọ̀ nìyẹn ló bá dé ló bá ní ọkọ òun tẹ́ni wà ń bí ń kọ́ ló bá ní ó sáré jáde pé kò sí ń bí báyìí pé kò ní ó lọ ra nǹkan àbí whatever ó ní òun dẹ̀ rèé ọ̀rẹ́ yẹn fẹ́ràn kó máa wa mọ́tò òun ti gbé mọ́tò fún ọ̀rẹ́ pé ọ̀rẹ́ ti wa mọ́tò lọ òun ti mọ̀ pé ó máa pẹ́ kó tó dé ó ní bí òun ṣàṣe gbé súnmọ́ ìyàwó ọ̀rẹ́ òun nìyẹn wípé òun kọ́kọ́ tì kọ̀ ó ní bóun ṣe wò wípé tó bá lọ ní ọjọ́ yẹn òun ò lè rí ṣe kinní fún mọ́ òun ò lè rí dó mọ́ lóun bá wò ìwọ àfi kó o ṣe kinní lénìí àfi kó òun gbé ó ní bóun ṣe mú nìyẹn ó ní ẹ̀yin èèyàn bó ṣe sọ́njọ́ ẹ̀ nìyẹn wípé òun dó ní ìdò tó jẹ́ wípé ọkọ ẹ̀ ò lè dó òun dẹ̀ dó ní ìdò wípé ọkọ ẹ̀ dá mi lóró òun náà oró tó ọkọ ẹ̀ dá mi òun lòun dá ẹ̀ yìí ó ní ìkanra ti kanra lòun fi ń bà sùn ó ní lẹ́yìn yẹn obìnrin yìí ló pè òun ní ọjọ́ kejì ló bá tún ní bàdá alágbájá ṣe wà nílé lòun bá dá àwọn òsín lé torí wípé òun àtọ̀rẹ́ òun lọ́wọ́ jọ wà ló bá di wípé ó bá ní òun fẹ́ wá rí yín ni àmọ́ ẹ má jẹ́ kọ́kọ́ òun mọ̀ òun ẹ má jẹ́ kíkíní torí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn lánàá kí ọkọ òun má mọ̀ sí ló bá ọ̀gá bọ̀dá wa yẹn ló sọ bẹ́ẹ̀ náà wọ́n pé another opportunity rè òun àtọ̀rẹ́ òun dẹ̀ rè ó láì kó má gbafẹ́ òun bá gbé pé òun bọ̀ ní bóun tún ṣe lọ pàdé ìyàwó ẹ̀ nílé òun nìyẹn òun tún lálàá kíbò ẹ̀ oníwà àwọn wá ṣe débi wípé òun jẹ́ tọ́kọ ẹ̀ ò dàbí mọ́ òun lòun dẹ̀ ń pọ̀npọ̀npọ̀n ẹ̀ dáadáa òun lòun bá sùn dáadáa tó yẹ pé ó gbádùn tóun ó ní àwọn bóun ṣe ń bá ìyàwó ẹ̀ sùn tóun sì ń rántí ìyàwó òun yẹn torí wípé ọmọbìnrin tóun fẹ́ràn sí ni òun fẹ́ràn ẹ̀ gan wípé torí ṣèbó ẹ̀ ni àbí ẹ mọ̀ ó ti náwó sórí ọmọbìnrin yẹn mi rò bóyá ló jèrè ẹ̀ torí pé kò bímọ fún un èkínní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀kínní torí pé ó ti náwó fún un ó rí i pé òun ò jèrè ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó túbọ̀ pé ẹgbẹ́ ọmọ yẹn sì dúró rí kò dẹ̀ ìbímọ rí nǹkan tó túbọ̀ ń fà á tó dà pé ó fi ń rántí ẹ̀ nìyẹn
so ìkanra ṣáà ni ó fi ń ṣe. Ó nígbà tó wá tó stage kan ìyàwó ọ̀rẹ́ òun wá ní kóun fẹ́ fi ọ̀rẹ́ òun lẹ̀, òun fẹ́ máa kó bọ́ọ̀lù ọ̀dọ̀ òun wá pé ayé ò gbọ́dọ̀ bá òun gbọ́ torí kò ń ṣe wá gidi. Ó ní bóun ṣáà ṣe padà sá kúrò ní àdúgbò yẹn nìyẹn, torí wípé lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́ òun ṣe nǹkan yẹn fóun, gbogbo àwọn ìyàwó tó jẹ́ neighbor àwọn gbogbo wọn pátá lòun bá sùn, òun bá wọn tété báyìí ni. Ìgbé kẹ́ máa wá wo ọ̀rẹ́ ní gbogbo àwọn ìyàwó ilé yẹn, àmọ́ kò hàn sí kankan láàrin wọn pé gbogbo wọn lòun bá sùn. Ẹ̀rù obìnrin bí obìnrin ò jẹ́ finú wọn ra wọn láyé. Obìnrin tó bá ní obìnrin lọ́tá obìnrin, wọ́n ń bá èèyàn kan sùn àmọ́ gbogbo wọn ò mọ̀ pé èèyàn kan làwọn bá sùn. Ṣé ti wo 4 can play the game? Tẹ́bà tí ìwé lọ wò ó dà pé lórí Yorùbá Play or Yorùbá Plus. No, ó dà pé Event TV yẹn lọ wò lórí Event TV. Ẹ máa rí tó yẹ pé ọ̀rẹ́ mẹ́ta ń fẹ́ èèyàn kan. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí bọ̀dá wa ibà ní àwọn bá ṣàṣà lọ wípé àwọn ò fọ̀rẹ́ àwọn yẹn lẹ̀ wà mọ́ ọ̀nà jíjìn réré làwọn ti ń bára wọn sọ̀rọ̀ torí ìyàwó ti ń fà á bá débi wípé tí ò bá fẹ́ mi màá pariwo nǹkan tí lítà sì ti lè fi jóná wípé kíní ọkọ òun mọ́ ọkọ òun ò lè ṣe dáadáa mọ́ kò dàbí ti ọ̀rẹ́ òun yẹn. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí ibi tí mò ń bọ́rọ̀ mi lọ rèé. Nígbà tí mò ń gbọ́ ètò yẹn lọ lọ́jọ́ ẹ̀, nǹkan tí èmi calculate ni wípé ìyàwó tí bọ̀dá wa yìí tó lé jáde, ó sọ wípé ọ̀rẹ́ ẹ̀ tó ń bá òun sùn ó mọ̀ ṣe ju ọkọ òun lọ. Ẹ wá wo ilé ayé obìnrin, ẹ wá wo ìyàwó ọ̀rẹ́ ẹ̀ náà tó ń padà lé bọ̀dá wa yìí káàkiri. Ó ní pé bọ̀dá wa yìí mọ̀ ṣe ju ọ̀rẹ́ lọ. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí bí làákàyè tèmi, bí bọ̀dá yẹn ṣe sọ, ó ní ìkanra lòun fi ń bá sùn, ó ní level táwọn fi máa ń bára wọn sùn torí pé ọ̀rọ̀ bíbá sùn ni mi ìfẹ́ máa pọ́n lọ títí ṣóyè yín torí pé kò ń ṣe nǹkan tí a gbọ́dọ̀ máa sọ ká máa tẹnumọ́ bẹ́ẹ̀ yẹn. Àwọn level tí ó máa ń gbé dé òun náà ló máa fa ti ìyàwó tó lé lọ yẹn náà, àwọn level tí ọ̀rẹ́ yẹn ń gbé dé torí wípé ọkùnrin á máa bá obìnrin sùn tí ó ń ṣe ìyàwó wọn nígbà pé bó bá máa kú kó kú. Ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ pé tó bá máa kú kó kú bí wọ́n ṣe máa ń bá aṣẹ́wó sùn torí pé ó ti náwó fún bọ̀dá yẹn náà sọ wípé ìkanra lòun fi ń bá sùn. Ìkanra tóun fi ń bá sùn yẹn òun máa ń ṣe níṣekúṣe, òun máa tún yí orí ẹ̀ dàsẹ̀, òun máa yí so gbogbo àwọn nǹkan tí ẹni yẹn ń fi ṣe ló gbádùn tó gbọ́ ọkọ òun ò ṣe fóun torí ó máa ń sọ fún bọ̀dá wa yìí wípé ó mèrè ìṣèjọkọ̀ òun lọ pé gbogbo bó ṣe máa ń gbé òun gbà tó máa da ice cream sóhun lọ́yàn tó máa ṣe gbogbo ẹ̀ tó máa lá tó máa da ice cream sóhun lójú abẹ́ tó máa lá, ó ní pé ọkọ ilé òun ń ṣe bẹ́ẹ̀. Ẹ ti get equation yẹn, as I say equation never balance o my people e no balance. Ẹ ti rí òun ló fi wò pé kíní ìdùn tó yìí eléyìí mọ̀ ṣe dáadáa jọkọ lé òun lọ. Ṣé wá rí ọkọ ilé máa ń yọ obìnrin tó jẹ́ ìyàwó wọn, wọ́n máa ń yọ wọn ṣe ni, àzìnà wọ́n máa ń yọ wọn bá sùn tí obìnrin ò dẹ̀ mọ̀, obìnrin ilé ò mọ̀. Á máa jẹ́ nǹkan tí ó le fún obìnrin tó bá jẹ́ pé ó ti tọ́ oríṣiríṣi ọkùnrin o. Bẹ́ẹ̀ ni kí ni ìdí torí wípé ọkùnrin alákọ̀ọ́kọ́ ó ní bó ṣe train ẹ̀, ọkùnrin ẹlẹ́ǹkejì ọkùnrin ẹlẹ́ǹkẹta tó bá ti wá tó ti tọ́ oríṣiríṣi wò bẹ́ẹ̀ yẹn tí eléyìí tó máa gbé sílé ò bá ṣe kíní dáadáa ó máa mọ̀ wípé ó weak. Ó máa mọ̀ pé kò ṣe dáadáa tó bá dẹ̀ wá jẹ́ wípé kò tí ì rìnrìn kùnrin náà kò tó wọlé ọkọ, àmọ́ tí ó bá gbìyànjú títà yẹn máa lò nílò wípé òun kọ́ lòun ní, òun á dẹ̀ máa wò pé eléyìí gbóná ju ọkọ òun lọ. Ó yé yín nǹkan tí mò ń gbìyànjú láti sọ ń bẹ̀ yẹn torí àwa obìnrin ká máa ṣọ́ra. Tọkùnrin bá wú ẹ̀ jù tó súnmọ́ ẹ̀ jù ó yẹ kó máa ṣe kíni, máa calculate that thing wey dey between your 2 legs na him wan chop from, make una dey get am. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí kí lẹ rò? Ẹ jẹ́ kí n mọ̀ nínú abala ìránṣẹ́ ìyẹn nínú comment section.
nǹkan tí ẹ bá rò. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, mo gbé dé, mo gbé ká gbé yẹ̀wò ká gbé lọ leléyìí. Ó ní nǹkan tá a bá jọ rò gẹ́gẹ́ ló máa ń gún. Mi ò sọ wípé mo gbọ́n jù o, mi ò dẹ̀ sọ wípé làákàyè mi náà ló kún tó yẹn. Nǹkan tẹ́yin bá rò, ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Ẹ jẹ́ a jọ rò, kájọ kọ́ra wa lẹ́kọ̀ọ́, kájọ dára wa lẹ́kọ̀ọ́, kájọ kọ́ra wa lọ́gbọ́n. Òun ni mo ṣe ń ṣe ètò yìí. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ọpọlọ yín ò ní dọ́bà, tèmi náà ò ní dọ́bà o. Ẹ̀yin tẹ́ bá wá ní ìtàn tí ẹ fẹ́ sọ, ẹ jẹ́ kí n mọ̀ nínú abala ìránṣí náà. Èmi á máa wá, màá sọ, kájọ máa gbé yẹ̀wò, kájọ máa gbé lọ. Gúngún ló jọ máa gún, kájọ ká dára wa lẹ́kọ̀ọ́. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ̀yin tèmi, mi ní fi yín ṣàwátì, ẹ̀ ní fèmi náà ṣàwátì o. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere. Kí n tó sọ pé ó dàbọ̀, ẹ jọ̀wọ́ ṣẹ́ ti láìkì fọ́nrán yìí. Tí ẹ bá ti láìkì, ẹ bá mi láìkì, tí yín máa dá, ní ṣorí burúkú. Ọpẹ́yẹmí tó ti fẹ́ máa lọ nìyẹn. Ó dàbọ̀.